má torí páàní wọn pẹ̀lú ìyọ̀dọ́gba kọ́ wá rí dáadáa rẹ̀ kọ́ má sọ ọ́ dáadáa lọ́wọ́ Islam ọ̀fẹ́ bẹ́ẹ̀. báyìí nìkan bá sọ pé mísíkìnù kan kì í kírun àwọn tí wọ́n á nìkan àti nǹkan gbọ́dọ̀ dákọ̀ súlẹ̀ bẹ́ẹ̀ àbí kọ́ wá dákọ̀ oníkìkì pàmbẹ́ rárá nítorí pé gbogbo ọ̀nà tó bá gbà wọlé Ọlọ́run ìrun lèyàn fi wọlé Ọlọ́run kò sọ́nà míì tó lè bà látara àwọn tó bá kírun tán kírun rẹ̀ pọ̀ ọ̀rọ̀ yẹn ni tó wá padà sínú náfìlà tó yẹ ṣe tàájùdí ni mo sọ pé gbogbo tí jẹ́ mọ́sálùlẹ̀ àlá ara ànábì lọ́wọ́ ànábì tó wá láyé tọ́lọ́run tó yá pẹ́ nìkan ò lè tó ànábì mọ́ àlùbáríkà rẹ̀ náà máa jẹ́ tọ́lọ́run tó máa ń dájú kọ ànábì wa Muhammad ibi kún léla. ìlà kọ̀lílá ní sífàwọ́ àwọn ìkùnsí mi ò kọ̀lílá àwọn sì ní alẹ́ wá láti ilé kúrò àádọ́rin tí ìlà. ànábì tó ṣiṣẹ́ ló ṣe gbogbo nǹkan Ọlọ́run ti fi yá sí ànábì ló ti fi jì í síbẹ̀síbẹ̀ ànábì ò sinmi àtẹ́tọ́ pé ọ̀ka Ọlọ́run gan la Ọlọ́run ní èsì tọ́ àná. àtàlínà lè kálí kú ànàlínà lè bọ́. àlẹ́kà Al-Qur'an ni tọ́sítọ̀ àwọn ni wàhálà yìí pọ̀ máa ń sọ ní àlẹ́kà Al-Qur'an ìyẹnsọ Al-Qur'an yìí kalẹ̀ fún ọ. kó o fi lè wá sórí ibú láà. ilà àdébíkì ọ̀tá lè máa bàjá. ilà tazkiratan liman yakhsha. tazkira ìrántí ni ànábì ìdààmú mú ni inú ọ̀hún ló kí títí ẹ̀sìn ọ̀hún ló sì títí tawálà fáà náà tí ó sọ yìí pé òun ti dé màkàmà kan nílé Ọlọ́run wọ́n wá bí Junaidi sọ́ọ̀lì sẹ́wù tọ̀ríkà bá ń lọ síbẹ̀ Abul Qasim Junaidi òun ni wọ́n wá bí léèrè ọ̀rọ̀ yẹn mọ́sí àlàyé kí ni wọ́n bí má là mú mi nù. alákùnrinlá yẹ̀kú yóò ṣe ìgò. Ibrahim abúlé alhaji abudulayi. lọ sísàlẹ̀ yẹ́nyẹ́ Abul Qasim Junaidi. Bàbá ní sọ̀rọ̀ Abul Qasim Junaidi rahimahullah. Ọ̀dọ̀ wáyé bàrà wáyé. Ó tún padà sókè náà kéwù abẹ náà látọ̀dọ̀ ṣe Ibrahim kíni wí. Ẹ̀kúrú ṣe ìbò Ibrahim múnilẹ̀ àjì Abdullahi Tijani àlékàọ́láyé. Ibrahim Niyas. Ṣé Ibrahim Niyas. Tijani àlékàọ́lá yìí ṣé Ibrahim náà ló yan òun lọ́rọ̀ yìí kíni wí. Fílímù àbáṣọ́tì alàlíwájibàtì ṣàríyàtì. Al-mu'affasati alàlíwájibàtì ṣàríyàtì. ṣé ò sọ̀rọ̀ yìí ń pa pé èèyàn gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ yàn ní tí ń jẹ́sẹ̀ ẹ̀rí àtọ́ba pera rẹ ló ń sún fi ọ gbọ́dọ̀ sọ ọkọ̀ gbọ́dọ̀ ta dànù mọ́ lọ́wọ́. wà ó kù kí rububiyyati. ìwọ̀ tó ní láti fọ́lọ́ wọn bá rẹ. wàlíkìwàtì dìníyàtì. àti ìwọ̀ tó fẹ́ fáwọn ọmọ ìyá rẹ tẹ́jọ́ jẹ́ mùsùlùmí. òsìkò wà ó sì nà fún sí bìlídìtì àti bìlíwàjì bá ti dìníyàtì. bàtọ̀ ara ti wá sọ̀lá àti fi wákìtì ha. Ṣé Ibrahim ó ní mò ń sọ àsọtẹ́lẹ̀ fún yín. wà ó sì nà fún sí. bẹ́ẹ̀ ni mò ń sọ fún ara mi. bìlídìtì àti bìlíwàjì bá ti dìníyàtì. ó ní ẹ gbìyànjú fìwádìí bá ti àdìníyàtì. gbogbo tí bá ń jẹ́ ojúlówó ọ̀rọ̀ yẹn ẹ̀sìn ẹ̀rí kẹ́ ìgbìyànjú lérí ẹ̀gá o. Ngàtọ́ láti wá sọ̀lá àti fi wákàtí ha. ó ní kẹ́kọ̀ọ́ ara gẹ́gẹ́ bí ìmára ẹ má máa sọ̀bùn. Wà
wàsọ̀láàtì wàkìtìhà. ẹ sì rí i pé ẹ kírun lásìkò rẹ̀ ọ̀rọ̀ ṣé Ibrahim ni o. wàlíwídì wàlíwàsífàtì fi wàkìtìhà. sẹ́wọ̀n náà sọ tẹ́lẹ̀ mi túnú mọ̀ ń sọ fún yín mọ̀ ń sọ fúnra mi nípa pé ẹ má fi wúdìdì ṣeré ẹ sì má fi wàsífà ṣeré àsìkò wàsífà ní kẹ́ ẹ ṣe wàsífà. bíṣẹ́rì bìrì jẹ́mọ́ àti nísọ̀láti wàlíwàsífàtì wàdígìrì yọ bìlì jùmọ̀ àti. sẹ́wọ̀n ni mọ̀ ń sọ tẹ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ mọ̀ ń sọ fúnra mi nípa pé irun tẹ́ẹ̀bà kí ẹjọ́ máa jẹ́ jàmá irun jàmá tún lọ́lá bẹ́ẹ̀ ni wàsífà yẹn ẹjọ́ máa jẹ́ jàmá àsọtẹ́lẹ̀ mi ọ̀rọ̀ séwù nù. ومراعاة حقوق أرباب الحقوق من الوالدين والأقربين. sọ́wọ́n ní láyé lẹ́yìn ọ̀dà wa kan ìwọ̀ àwọn ojúlówó ìwọ̀ wo ni ìwọ̀ tó mọ́ fún yá ìwọ̀ tó mọ́ fún bàbá àti ìwọ̀ tó fẹ́ fún màlẹ́bí rẹ̀ séwù ní àwọn ọ̀nà tó lè gbé yín wọlé yìí والجيران àti ìwọ̀ tó fà ládùúgbò rẹ̀. وأصحاب الشيخ وجميع المسلمين عموما. gbogbo àwọn àjọ àwọn sábẹ́ sẹ́yìn àti gbogbo mùsùlùmí sẹ́wù ṣe wàsíyà yẹn nígbà wọn ṣe é tán ṣé Ibrahim ló wàsíyà wọ́n wá lọ bí Abdulqasim Junaidi. وفقد سئل أبو القاسم الجنيد رحمه الله وهو إمام هذه الطريقة. Abdulqasim Junaidi ìmáàmù ojú ọ̀nà tá a wà yìí wọ́n lọ́dọ̀ rẹ̀ ní Sufi ti bẹ̀rẹ̀ wọ́n wá bí léèrè ọ̀rọ̀ pé. أنكم يقولون بصدق التكاليف ويزعمون أن التكاليف إنما كانت وسيلة إلى الوصول وقد وصلنا. Nígbà ìwọ Junaidi sọ̀lì, a ní ìbéèrè tá a fẹ́ bí ọ, ó ní kí ni ìbéèrè náà, wọ́n náà fẹ́ bí ọ ń pa àwọn àjọ kan tí wọ́n ń sọ fún wa yí pé gbogbo tí wọ́n gbé kọ́ wa lọ́rùn pé a kírun ni, a gbàwẹ̀ ni, a yọ̀ sàká ni, a lọ sáájì ni, gbogbo tí wọ́n lọ́wọ́ gbogbo sẹ́yìn pé gbogbo eléyìí wù ẹrú ni wọ́n ń gbé ìwọ̀ bọ́ lọ́rùn ọmọlúwàbí àwọn àwọn òtún gbọdọ̀ ṣe yìí wù má. إنما كانت وسيلة إلى الوصول وقد وصلنا. wọ́n wá ní tọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gbogbo eléyìí wù wàsílà ní gẹ́gẹ́gáyà akàsọ̀ tí a fi débi tí a lọ ni àwọn ti ti débi àwọn lọ́tà àwọn òtún nídìí káwọn tún àti bíwà táwọn dára àwọn padà sẹ́yìn ni. فقال رحمه الله صدقوا في الوصول ولكن لا سفر. Junaidi ẹ máa gbọ́ ọjà wàbù Junaidi nù Junaidi ní sọ́dàkù fílẹ̀ wùsùlù ó lóòótọ́ ni wọ́n sọ wọ́n ti wùsùlù lóòótọ́ wọn débi wọn lọ àmọ́ wùsùlù wọn hù. ولكن إلى نار السقر. ó ní wùsùlù wọn hù inú náà sàkárà ni. والذي يسيق ويسني كثير مما يعتقد ذلك. ó ní tí wọ́n sọ ọ̀hún ó ní kéèyàn ó ṣe sí náà kéèyàn jalè ó lẹ́sẹ̀ ni o ó ní àmọ́ bísí náà ti olè ṣe burú tó òun. خير مما يعتقد ذلك. olórí tó lóore ju tí wọ́n sọ òun lọ ju tí wọ́n jáde ọkàn rẹ̀ mú lọ kóòtù wá já pé wọ́n ń kírun wọ́n ń sojú rẹ̀ ọlọ́run wọ́n ń sèṣì wọ́n ń sọ nìbọ́yà ọ̀bá tún rí ọ̀nà ọlọ́run díẹ̀ ju tí wọ́n sọ pé bàbá náà àwọn ti kọjá ẹni tí ń kírun àwọn kọjá ẹni tí ń gbàwẹ̀ àwọn kọjá ẹni tí ń ṣe ìwọ̀ tí mú ìwọ̀ wá. tọ́lọ̀ ń bá sẹ́wọ̀n kù tó ń bá lo ẹgbẹ̀rún ọdún láyé. Mọ́nà kọ́ sí tùmí ni ọ̀rá ti ṣe yá. Mọ́nà kọ́ sí tùmí ni ọ̀rá ti ṣe àná. Ó nínú àwòrán dùn ní ìkẹ́kọ̀ọ́ ò lè dínkù ń bẹ̀. Ọ̀rọ̀ yẹn ni àti náà ní kíríkì ò lè dínkù náà ọ̀rá dùn náà. Ìlà bí ó sì rí ṣàrẹ́.